ọ̀rọ̀ bá débi ọpẹ́ ẹja dúpẹ́ bọ́lọ́hun ọba. Bó bá kan kábíyìn fẹ́dùmarè ẹja dúpẹ́ bọ́ba tó ṣọ́ wa. Òní lọ́jọ́ ìbí ẹ̀. Ọjọ́ dáadáa ni wáyé dárẹ̀mú sílé ayé Olúwa dá mi láre. Ó tún lọ́dún kan sí lọ́jọ́ òní ẹ jẹ́ kí kẹ́kẹ́ pamọ́ tí òró lẹ́nu ẹja jọ retí gbọ́ra wa. Àrẹ̀mú o, happy birthday to you. Òní gangan lọ́jọ́ ìbí ìwọ ẹ wo bójú ẹ ṣe gúnrégé bó ṣe ń dán ó tún yọ lẹ́ẹ̀kẹ́. Ọmọ Senab ó tún lé lọ́dún kan sí lónìí lágbára olùdá ayé kò ní já ṣe mọ́. Gbogbo kówókówó ọ̀tá lórí ẹ wo bó ṣe ń dán láwọ̀ kó tó di pé mo wọnú ewì ẹjẹ́ àkọ́kọ́ ṣèbá elédùn ọmọ rẹ̀ ọba tó dá ọtán tó lóhun gbogbo tán alágbádá iná ọba tó pa wọ́n mọ́ dọjọ́ òní ọba tí ò jẹ́ kílé ìwé yìí kó ti di títì pa kó tó di kọjọ́ òní pé adúpẹ́ pápúyẹ́ gẹ́ngẹ́ ọba tó ṣọ́ wa òun ló jẹ́ káwa gan débí àjànàkú akéwì kì í rìnrìn ìdọ̀tí adániwáyé ló ṣọ́ wa débẹ̀ tó lọ́jọ́ òní gangan ni káwa kó lórí ire ọmọ a ti dúpẹ́ lọ́wọ́ kábíyèsí ọba tó gbàgbàdá oúnjẹ tí gbogbo ayé ń jẹ lẹ́nà onílé káyàkáyò ọba tó dá tán tó lóhun pé tó lóhun gbogbo àwa ṣèbá gbogbo àwọn àgbààgbà tó ń bẹ lókè arẹ́gbà lọ́jọ́ òní àṣèbá àgbàlagbà lárúgbó àṣèbá ọkọ àṣèbá abo àṣèbá ọmọdé àṣèbá obìnrin àṣèbá ọkùnrin àṣèbá àwọn tó ti kọ́kọ́ kéwì kó tó kanrú wa adúpẹ́ o ẹ jẹ́ kí bá wa kó ṣe àjànàkú akéwì nínú ayé dé o akéwì ìgbàlà nínú ìjọ akẹ́ni tó ní ilé ẹ̀kọ́ articulate nursery and primary school ọba tí ò jẹ́ kílé ẹ̀kọ́ wọn kó ti di títì pa adúpẹ́ ọba rere tó ṣọ́ wọn gbogbo ọjọ́ òní tó ti jọ́jọ́ kọkàndínlọ́gbọ̀n òní ní 29th of September ọjọ́ dáadáa wáyé dárẹ̀mú sókè pẹ̀lú Senab o mọ̀ pé wọ́n gangan lọ́lọ́pẹ́ òní ọba tó ṣọ́ ẹ ọ̀pọ̀ lẹ́jọ́ bírú ọmọ yìí lọ́jọ́ tẹ́ ẹ bí bírú ọmọ yóò sì láyé mọ́ ṣó o ṣe indomie fọlọ́run ni àbó gbẹ́jọ̀ lọ́pàásì fẹ́lẹ́dùmarè bóyá ó fèlè tó o ṣe sílẹ̀ o ti bu díẹ̀ nínú ẹ̀fọ́ lọ́hùn ó dáa tó bá rí bẹ́ẹ̀ sọ pé pọ̀ ọ́ bọ́ba tí ò jẹ́ pọ́mọ yìí ti kú mọ́ ẹ lórí sọ pé pọ̀ ọ́ ẹ̀yin ọ̀rẹ́ màmá ọlọ́jọ́ ìbí ẹ sọ pé pọ̀ ọ́ ẹ̀yin children ó yẹ sọ pé pọ̀ ọ́ gbogbo yẹn sọ pé happy birthday to Àrẹ̀mú o ó yẹ sọ pé long life and prosperity fún ẹ sọ pé ó ti ṣọdún èyí á tún ṣọ̀pọ̀lọpọ̀ ọdún sí i lágbára olúdá ayé gbogbo yín pátá nǹkan ò ní ṣe yí o ẹ ò ní ṣọ́kú ẹ ò ní rárùn ẹ ò ní dààmú nínú ẹ̀kọ́ yín ẹ máa mókè you will be a blessed child for your parents lórúkọ Ọlọ́run ẹ máa lókìkí you will never lack wisdom you will not lack understanding you will not lack knowledge in the name of Jesus èyí tí mo wí fún yín àrò àárọ̀ mọ́ ó ní ọ̀rọ̀ ń ṣe bí ẹni tó gùn mí màmá ọlọ́jọ́ bí òkúkú tiẹ̀ kúkú yá wa sí ọbẹ̀ owó ń bẹ lọ́wọ́ ẹ̀ rẹpẹtẹ ẹ jẹ́ ń bá délé bàbá tó bọ́mọ ẹ̀ lọ́mọ ọ̀rẹ́ sí mi létí ọlọ́mọ wọn nítòkò lẹ́gbàá lé ní bàbá tó bọ́mọ ẹ̀ lọ́mọ bí ò bá ti sanwó oríkì a ò ní lọ fà bá a bá dẹ̀ foríkì ọmọ a ò ní rotọ ọmọ wọn máa ẹ̀ lára oríkì ìyá ẹ̀ la ò ní kì ọmọ wọn nítòkò Àrẹ̀mú o ìwọ lọgbà mòdè tí ń dára lé títún béèrè àjèjì máa gbọ́ o bàbá tiẹ̀ lọmọ epo ń pọ́n roro àjà ń rà dẹ̀dẹ̀ bàbá tí ń lọmọ ọjà ń jà lẹ́yìnkùlé wọn ó ní kí ló ń ṣẹlẹ̀ lẹ́yìnkùlé òun à ń torí ọjà jà ọjà ní kí ló dé tó fi ń jà lẹ́yìnkùlé òun ará ìjàmọ̀ ni bàbá tó bí ẹ lọ́mọ lẹ́gbàá lé ẹ̀yin lọmọ womúwomù lóró ń ké yùmùyùmù lóró ń kùn nínú àwọn bàbá tó bí ẹ lọ́mọ lọ́jọ́ ọjọ́ sí Àrẹ̀mú olóòfẹ́ mọ̀rọ̀ lé bàbá tó bí ẹ lọ́mọ ogúnyán lẹ́bẹ́ oró kàpọ́n mi ní jọjọ ó gbé fóró nílé bàbá tó bí ẹ lọ́mọ orò lóhùn ò jẹ ìgbà tó tún di ẹlẹ́ẹ̀kejì ó tún gúnyán lẹ́bẹ́ ó tún ro kàpọ́n mi ní jọjọ ó tún gbé fóró orò lóhùn ò jẹ ìgbà tó wá di ẹlẹ́ẹ̀kẹta ó lọ bá àwọn àgbàgbà nínú àwọn bàbá tó bí ẹ lọ́mọ ó ní kí ló dé tí wọn ò fóró lé bàbá tó bí ẹ lọ́mọ wọ̀n ẹ́ wọ́n ní ṣó ti gbàgbé wípé awo egúngún lobìnrin lè ṣe awo gẹ̀lẹ̀dẹ́ lobìnrin lè mọ̀ bóbìnrin bá fojú gbòòrò orò yóò gbé nílé bàbá tó bí ẹ lọ́mọ ìwọ lọmọ awúgbó kọ́mọ tiẹ̀ sábẹ́ odó adìyẹ gbọ́ ó fìyà bo tiẹ̀ mọ́lẹ̀ bàbá tiẹ̀ gbọ́ ó kọ́mọ tiẹ̀ sábẹ́ olúmọ
nǹkan ò ní ṣe Àrẹ̀mú lágbára lọ́wọ́ Olúdáyé wà á gbó wà á tọ́ wà á mú kọlà láyé ò ní jìyà ó máa ga ò ní wálẹ̀ lágbára Olúdáyé nǹkan ò ní ṣe ẹ́ o ẹ̀yin lọ́mọ lákẹ́jọ bí ọmọ orò lóṣọ̀ nílé bàbá tó bí ẹ lọ́mọ ṣé kí n máa wí lọ sọ́nà fún mi ò ní bẹ́ẹ̀ ẹ̀yin lọ́mọ atẹ́ni wíjọ́wíjọ́ bọ́ parojọ́ bàbá tiẹ̀ nítòkò lóníyàn kókò tó dùjẹ̀gbẹ́ ṣu lọ àwọn bàbá yín lọ máa dúró gbangba bọ́lọ́pàá rojọ́ tó rojú ẹnu tọ̀dọ̀ tiẹ̀ tó tún jàre wọn máa jó síbi tó wù ẹ́ kò sí ohun tí wọ́n ń ṣe ní Mẹ́kà tí bàbá tiẹ̀ kì í ṣe lẹ́gbàá lé wọ́n ń gàràfà ní Mẹ́kà bàbá tiẹ̀ ń golúmọ lẹ́gbàá lé wọ́n mọmi sẹ̀mísẹ̀mì ní Mẹ́kà bàbá tiẹ̀ máa lagalúgbó odò ògùn lẹ́gbàá lé nílé bàbá tó bí ẹ lọ́mọ ó dájẹ́ ń bá ẹ délé ìyá ẹ bàbá màmá ò ẹ ò ní dààmú lágbára adájọ́ ọba bàbá tó bí lọ́mọ ọkọ yín lọ́mọ wọn ní kòkò ṣé ọmọ epo ń pọ́n roro ọ̀gá ní kẹ̀kẹ́ ní bàbá à ń torí ẹ̀dá ń jà ìjà yín níta ló ń jà lẹ́yìn ìlú òru nǹkan ò ní ṣe ní màmá ẹ ò ní dààmú màmá ẹ ò ní wíìkì ẹ ní snọ́ọ̀kì ẹ ní pẹ́ǹdì ẹ ní nọ́ọ̀kì ẹ ní skípù ẹ ní bẹ́pò bí táyà mọ́tò ẹ ní nọ́ọ̀kì bí ẹ́ńjìnì ọkọ̀ àrùn lẹ máa dá ẹni dáhùn ayé ò ní pè yín pa ẹ ní fojú sùn táwọn ọmọ tòjọ nínú yín ṣe dùn sọmọ ọlọ́mọ inú ayé á dùn táwọn ọmọ ti ní ìdààmú ayé ò ní dé bá yín o ẹ jẹ́ ń bá délé màmá tó bí lọ́mọ wèrè èèyàn ló máa nílé bàbá tí ò ní nílé ìyá mo tiẹ̀ wá gbọ́ pọ́mọ wọn lọ́gbà nìyá ẹ̀ ìlú ọ̀bà òkúkú jìnnà débi pé máa wá yáwó ọkọ̀ débẹ̀ ará ọ̀bà máa súnbọ̀ níwájú màmá ọlọ́jọ́ ìbí ọ̀bà mòdé o ọmọ korowa ọmọ sagbana ọmọ lẹ̀kílẹ̀ bàbá tiẹ̀ lọ́mọ yunwẹ̀ nílé yunwẹ̀ lóde ẹ̀yin lọ́mọ kéńgbé òjá kéńgbé òṣó ẹ̀yin lọ́mọ kéńgbé òṣó pẹ̀lú oúnjẹ rẹ̀ lọ́gbà nílé bàbá tó bí ẹ lọ́mọ bàbá tó bí ẹ lọ́mọ ọmọ ń gbáwájú lé wọlé ìyá ń gbẹ́ ìkùlé jáde náà fi ń pe bàbá tó bí ẹ lọ́mọ ní òkè mọ́ fẹ̀yà pagada yọ tó rojú ẹnu tiẹ̀ tó tún jàre wọn nílé bàbá yín kọ́mọ ọba máa ń pẹ̀lú tọmọdé ọba máa dẹ̀yọ kálẹ̀jọ máa péjú bọ koro wa ní gbogbo ìgbà lọ́ba ọba ní bàbá tó bí ẹ nílé bàbá yín ṣé kí n máa wí lọ màmá ọlọ́jọ́ ìbí ọba tí ò jẹ́ káyé ti pa ẹ́ ní kékeré lágbára Olúdáyé nǹkan ò ní ṣe ẹ́ wàá gbélé ayé ṣeun rere mo lọ́mọ ń gbáwájú ilé wọlé ìyá ń gbé ìkùlé jáde náà fi ń pè yín ní òfẹ́ mọ fẹ̀yà òrùn mọ ọrùn yá pagadayọ tó tún rojú ẹnu tiẹ̀ tó jàre wọn kọ́mọ ẹ̀bà má pẹ̀dí kọ́mọdé ẹ̀bà má dẹ̀yọ kẹ́ ẹ lè jọ máa péjú bọ koro wa ní gbogbo ìgbà lọ́bà nǹkan ò ní ṣe ẹ́ o ò ní fojú sunkún ọmọ ó yá tẹ́wọ̀ àdúrà yìí síwájú màmá Àrẹ̀mú sọ pé rẹ pupa ní gbayì lọ́bẹ̀ ọmọ tiẹ̀ yóò máa gbayì káàkiri ni ìran owó ní gbayì láwùjọ aṣọ yìí yóò ní fàya èṣù ní rẹ́yìn agbẹ́bọwá màmá agbẹ́bọwá kan kì í rẹ́yìn èṣù lágbára lọ́wọ́ Olúdáyé ọmọ ẹ ló máa rẹ́yìn àwọn ọ̀tá tiẹ̀ ó máa borí oṣóolé á borí àjẹ́ òde ẹni tínú bá ń bí torí pọ́mọ ẹ sọjọ́ ìbí lónìí bírú wọn bá bímọ mẹ́wàá ikú apá méjì àkẹjọ àìsàn á ṣe méjì àkẹfà bírú wọn bá kọ́gba ilé mẹ́rin á jẹ́gun lé wọn méjì tó kù wọn ò ní jára ayé wọn ò ní jẹ́rù ọ̀run ẹgbẹ́ yìí lọ́mọ Olúmọ o ẹ̀yin lọ́mọ Olúmọ ọmọ ẹgbà ẹ̀wò yàyà ẹ̀yin lọ́mọ Olúmọ ẹgbẹ́rí ọmọ Olúmọ ẹ̀yin lọ́mọ Olúmọ o ọmọ ẹgbà ẹ̀wò yàyà ẹ̀yin lọ́mọ Olúmọ ayẹyẹ rẹ mo mọ̀ kò mọ ká má lè ní gbogbo ìsìnkẹ́ni kò má jẹ́ kí ló má jẹ́ lòdì rẹ̀ ẹ̀yin lọ́mọ Olúmọ o ẹ̀yin lọ́mọ Olúmọ ọmọ ẹgbà ẹ̀wò yàyà ẹ̀yin lọ́mọ Olúmọ ẹ̀yin lọ́mọ Olúmọ ọmọ ẹgbà ẹ̀wò yàyà ẹ̀yin lọ́mọ Olúmọ máa gbé Abẹ́òkúta ìlú Ẹ̀gbá ìgbẹ̀nà gbé bí èsì o ìgbẹ̀nà gbé tọ́ ẹ dàgbà o ilẹ̀ òṣèlérà ìwọ máa yọ̀ lórí Olúmọ ìwọ ṣògo yìí lọ́kàn ẹ̀ wípé ìlú olókìkí o lọ ọmọ ẹ̀gbá gbé ẹ̀jẹ̀ máyọ̀ lórí Olúmọ máyọ̀ o lórí Olúmọ ọlọ́jọ́ ìdúmọ̀ wípé ọmọ ẹ̀gbá ṣòro gbé o gbèsè lọ́ọ̀tún o gbèsè lọ́ọ̀tún. ó ti sọjú èyí lágbára dániwáyé ìṣẹ̀lú ìṣúṣe a ti fẹ́ máa lọ
kó tó di pé a máa lọ ẹjẹ́ ọjọ́ sáré ṣàdúrà fún iléeṣẹ́ Articulate Nursery and Primary School. Bàbá tó ní iléeṣẹ́ dà ṣé màmá tó ní iléeṣẹ́ ilé-ìwé yóò ní jóná o. Ẹ wà ní gbébítà lágbára dániwáyé ọba. Bàbá o, òkú ọ̀tá ò ní jà nínú ilé-ìwé yìí o. Inú ilé-ìwé yìí ìbànújẹ́ ò ní jẹba. Bàbá sanwó àdúrà ní dáńtìdà táwọn náà ní ilé ẹ̀kọ́. Màmá ìrora máa gbẹ́sẹ̀ lù kọ̀ọ̀kan nínú ilé ẹ̀kọ́ yín màmá. Ẹ ò ní sìnkú ọmọ, ẹ ò ní gbọ́mọ gbìn, ayé ò ní ṣẹ́ yín nípìn, ìdààmú ayé ò ní dé bá yín. Màmá ẹ̀ tí ìfẹ́ tó lágbára olúdáyé torí pé ẹ ṣayẹyẹ ọjọ́ ìbí nínú ilé ẹ̀kọ́ yín lónìí. Nínú bí ẹ máa ga jù báyìí lọ, ẹ máa ní secondary school, ẹ máa ní yunifásitì, ẹ máa ní colleges káàkiri. Ìpín yín ò ní mọ síbí lágbára lọ́wọ́ olúdáyé di Articulate Nursery and Primary School. Kò ní jóná o, ẹ ní fi pìtàn, ẹ ní sílẹ̀ ìwé rí, ẹ máa ga, ẹ máa gòkè ọ̀la, ẹ máa débi re. Gbogbo àwọn teachers tó ń bẹ nínú ilé ẹ̀kọ́ yín pátá ẹ ní fi tara yín ṣe dèèyàn. Ìdààmú ayé ò ní dé bá yín o, ará ayé ò ní sánpa yín, ìjì ayé ò ní gbé yín lọ. Ẹ sọ pé fún ara fítàbà ni ó para rẹ̀ lẹ́kún, fún ara ẹni bá ń robi ròyìn Articulate ni ó kan ara rẹ̀ níjọ̀gbọ̀n. Ẹni bá ní kẹ́ ẹ kú aṣáájú yín kú o, pátápátá lẹ́gùn wọṣọ. Ṣé ẹ gbọ́ ohun tí ìwé Fílípì wí? Ìwé Fílípì orí 4 ẹsẹ̀ 13. Ṣé ẹ gbọ́ ohun tó sọ? Ṣé ká kà síwájú ká máa lọ? Ẹ sọ wípé yóò ṣeé ṣe fún mi, yóò dára fún yín o. Ẹ máa jẹ́yàn láyé. Màmá tẹ́lẹ̀ gbẹ́kẹ̀lé lójú ànábì yìí Muhammad lọ sálà aláwọ̀ àdúrà sálà. Òun la látìlẹ́yìn yìí bó ṣe dúró tì yìí màmá ẹ ò ní jábọ́, ẹ ò ní tàràkà, ẹ máa tẹ̀síwájú ni. Ó ní pẹ̀lú Olúwa ìyẹn ìwé Fílípì, ó ní ohun gbogbo ní ṣíṣe. Nínú ilé ẹ̀kọ́ yín ohun gbogbo á rọ̀ yín lọ́rùn, kò ní lè mọ́ yín, ẹ ní kọ̀yọnu, ẹ ní kọ̀jọ̀gbọ̀n. Àjànàkú akéwì nínú ayé sọ iná o. Bàbá Dámi fẹ́ ń ṣẹ́rí padà sí bùbá ẹ̀. Wọ́n lè fẹ́ bí yín pé ta ló ń kọrin ewì látẹ̀kan. Èmi làjànàkú akéwì nínú ayé, akéwì ìgbàlà nínú ìjọ. Bẹ́ẹ̀ bá fẹ́ rí mi, ẹ máa gbọ́kàn ní West FM 87.9 ní gbogbo ọjọ́ Ẹtì, ọjọ́ Jímọ̀jímọ̀ láago 6 sáago 7. Ibẹ̀ làjànàkú akéwì nínú ayé ti máa ń kọrin ewì ìdánlọ́lá lọ́gbọ́n. Lágbára lọ́wọ́ olúdáyé ẹ ò ní kàn yọnu. Akómoyín yá o. Èmi lọmọ wọn níjẹmọ akómoyín ará Ìtàkè. Èmi lọmọ olóbùrò ọmọ ìtètè dé oníbùdó èèyàn tó dé lẹ́yìn ẹ̀ lóní gbàgede. Bàbá tèmi lọmọ onímọ̀ máa pẹ́. Ọlá máa mọ̀ kòkò ní kì í jẹ́ kọ́mọdé ìjọmọ̀ òjọ̀lẹ̀. Nílé wa ọjọ́ abájà ò jẹun. Ọjọ́ tá a bá jẹun kò sí jà. Èmi lọmọ òjì ní kùtùkùtù mẹ́ràn tútù lọ́bẹ̀ pàjẹ́. Ire lójú owó rí kójú gbogbo ẹ̀yàn ọmọ ìrírí mo fẹ́ kẹ́ ẹ ṣàmì ọlọ́jọ́ ìjà ọ̀pọ̀lọpọ̀ ọdún láyé o. Ìdààmú ayé ò ní dé bá mọ́ orí mi, kò ní dààmú o, kò ní slack o. Ọkàn àbalẹ̀, wàá ṣoríire, wàá gbélé ayé ìpẹ́, wàá rógolo, ó ní kú tògótògó. Ìjà ayé ò ní gbé yín lọ, ẹ ga, ẹ ní wálẹ̀, ẹ ní dààmú, ara yóò ní sọ́pa yín, ọkàn yín á balẹ̀. Níta máa fi ṣe òbí fáwọn ìyá yín, níta máa fi ṣe ọmọ fáwọn òbí yín, Ọlọ́run ìṣẹ̀dá wọn á pèsè. Níta wọn náà máa wá fi tọ́ yín, níta máa fi jẹ́ èèyàn, níta náà máa fi rọ́wọ́ yọ, Ọlọ́run á pèsè ẹ̀ fún yín o. Lọ́lá Fátíà.